kíkú máa pọmọ ìyá mi kíkú mọ̀mọ́ pàṣẹ Èdùmàrè ló fi fún wa kíkú mọ̀mọ́ pa o kíkú máa paya Ìṣọ̀lá kíkú mọ̀mọ́ pàṣẹ Èdùmàrè ló fi fún wa kíkú mọ̀mọ́ pa o Màmí Làtífà aya Ìṣọ̀lá tí ń ṣọjọ́ bí lónìí ẹ kú ọdún ọmọ wọn lẹ́pẹ́ tí ń ṣọjọ́ bí lónìí mo ní kẹ́ gbéra ńlẹ̀ kẹ́ dìde torí àyájọ́ ọjọ́ òní ni wọ́n bí yín sílé ayé o bébí èní ní ṣọjọ́ bí ẹ̀yin gangan mo ní kẹ́ gbéra ńlẹ̀ kẹ́ dìde torí pírí lológo ń jì o èpè ní mọ́tàlá Àbíkẹ́ má ló jí mi ó ní Àkànní Akewi dákun gbéra ńlẹ̀ kó dìde wọ́n bá ń kẹ́gbọ́n mi dáadáa ọmọ ìyá mi ni èèyàn pàtàkì tí mo bá ròde ni àmọ́lẹ́wà Màmí Àjọkẹ́ lẹ́yìn ju ẹ̀gẹ́ wọn àbẹ̀wà tútù bí àdàbàṣà ni mo pé ọba ń kí o àdùnmáàdán arẹwà lóbìnrin ni ọmọ kan bí ẹgbàágbèje lóríire aya ní í ṣe kò fòrọ̀lá àwa àbúrò rẹ lónìí wá mọ̀ kí ọ lógúnlógún olóòkú ọdún mo lóòkú ọdún ó sì kó àṣeyẹ mọ̀mísí Zainab dákun mọ́ dágọ́jọgọ́jọ ní ọdún ẹ lóde màmá mídìíwò wá ní báwọn fojú sunkún ọmọ òní mọ̀ sáré ọmọ wàá dàgbà wàá bẹ́gbẹ́ pé wàá lálùyọ ni ọmọ aráyé wà nífẹ̀ẹ́ gbà fún ọlọ́run jẹjẹ orí rẹ̀ wà ní burú ìṣẹ̀dá rẹ̀ mọ̀mọ́ nígbà bọ́dé lọ́lọ́ ọlọ́run ọba mama Bashir mo ló ti fojú bọ́dún tuntun kójú rẹ̀ ọmọ rírè ni mẹ́bí orógbó ló ní ó bá wọn gbó sáyé o òbí ló ní ó bá wọn bí kó dànù jàre ó ní dààmú láyé tó wá màmí ò ní fòrò nílé ayé tó wá iṣan máa jìnnà fún ọjẹ ni ó ní mọ̀ sáré ọmọ wàá dàgbà wàá dógbó nílé ayé èkó òjijì ó wá nípa ọ mama Bashir ìwọ ò wá ní báwọn fọjọ́ ọlọ́jọ́ lọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àjíǹde ara yóò mọ̀ jẹ́ ara rẹ yóò sì mọ́lẹ̀ ní lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ bá ń kó lóríire tí ń sọjọ́ bí lónìí o ìwọ ò ní rẹ̀lẹ̀ ó mọ̀ ga ni ẹgbà ọdún kan láyé ìṣẹ́jú kan ni láṣẹ lè Èdùmàrè ọba òní gangan lọ́jọ́ tá a bí ọ sílé ayé òní gangan ní sọjọ́ bí rẹ òní ọjọ́ bí rẹ ò wá ní lọ́jọ́ ẹkún yé wà ṣàmọ́dúnmọ́dún lílọ bíbọ̀ rẹ ò wá ní báráyé nu ẹni bá ní ò mọ̀ lọ lónídé bá ń lé péyàn bá gbẹ́ kòtò dé ọ olúwa rẹ̀ ni ó jì sí ọ̀tá tó torí rẹ̀ jáwé ewé àsùnkò ni bọ́ bá ń lépa rẹ̀ wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn ni bọ́ bá ń pèsè dá rẹ̀ ìṣẹ̀dá rẹ̀ mọ̀mọ́ nígbà bọ́dé òjòjò wá ní ṣòwò kó má lè nàjà kòkòkò làrọ̀ tá ń lè ó mọ̀ bẹ́ẹ̀ ní ìran bẹ́ẹ̀ níbẹ̀ su àtẹ́lẹsẹ̀ àsìmọ́ bẹ́ẹ̀ náwó ikú ní bá ń bẹ lóde àyà fún ọ àrùn ní bá ń bẹ lóde àyà fún ọ ìbànújẹ́ ní bá ń bẹ lóde ní bá ń bẹ lóde àyà fún ọ lọ́lọ́ ọlọ́run ọba mo pé o má ṣe gbàgbé o Làtífà o mo pé o má ṣe gbàgbé ní mọ́tàláì àti àwáwù àwọn àbúrò rẹ tí wọ́n mọ rírì rẹ lọ́ni wá mọ̀ kí ọ lógúnlógún lọ́ni wá mọ̀ kí ọ bí wọ́n ti ń pe bọ̀rọ̀ kí ní olówó láwùjọ ni wọ́n ní kó pẹ́ láyé kan ìkéṣe wọ́n ní kó má ṣe yàn kú láṣẹ lè Èdùmàrè ọba ìlọ́wádélé àwọn bàbá rẹ̀ Làtífà járelé o wúrà ọ̀làdàkùn járelé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni ìwọ ṣálọmọ ẹ̀pẹ́ Alaro o ọmọ Ògún mọ́dẹ̀dẹ́ bébí wọ́n lọ́mọ gbáwọ́jọ má gbòòsì jọ ọmọ kébì jọ márùn-ún wẹlé rúnra ọmọ arówó patira ní máa lé ọmọ àṣekún owó igi gbogbo ní sowó ọ̀tọ̀ ní tóbi ṣe bíbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bẹ́yìn lọ́mọ mo lè jẹja mo lè jẹyàn ọmọ apẹja fẹ́jà jẹ ta ló sọ pé kò sómi lẹ́pẹ́ lé ẹ bàbá mi bí wọ́n ta ló ní abata bútùbà bomi kó mi ẹ béèrè ta ló ní abata bútùbà bòdòkódò ẹni bàbá mi dẹ́pẹ́ ṣùkùṣùkù ẹja là á gbélé wọn lọ́wọ́ ẹni tí ò bàbá mi dẹ́pẹ́ egungun ẹja là á gbélé wọn lọ́wọ́ gbogbo yín ẹ ká lọ kẹ́ tẹ̀lé mi dẹ́pẹ́ kẹ́ lè bá rí ṣùkùṣùkù ẹja múdélé ẹ̀pẹ́ Alaro sani ṣẹlẹ̀ àwọn ẹ̀pẹ́ Alaro sani ṣẹlẹ̀ àwọn bàbá
Latifa mo ló kú ọdún, wúrà ọlá mo ló sì kú àṣeyẹ ni. Aya Ìṣọ̀lá ìwò wá ní báwọn kú ní rèwerèwe lọ́gbẹ́rẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ǹjẹ́ tán bá ní tari ń kọrin wíkí ọlá tẹ̀kan, mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibullah Ìtara Ìfẹ́ Àkànní